Tinubu, Donald Trump Lamẹrika àtẹ̀yin òyìnbó ẹ wá gbà mí o. Adeyẹmi alátakò Gbajabiamila ló pariwo bẹ́ẹ̀. Nínú àhámọ́ àwọn ọlọ́pàá tí ọkùnrin Adeyẹmi Matthew wà, ohun tó ń retí jùlọ báyìí ni ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu, olórí orílẹ̀-èdè yìí. Bí ìyẹn ò bá sì tètè dé, ó ń fẹ́ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Donald Trump tí í ṣe olórí ìjọba Amẹ́ríkà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun. Adeyẹmi yìí ló fẹjọ́ Fẹ́mi Gbajabiamila sùn, ìyẹn olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ, pé ó gba $400 million lọ́wọ́ òun, ó sì tún ń retí gba mílíọ̀nù míì, ìyẹn $200 million, àti pé nígbà tí òun kò fún lọ̀rọ̀ di wàhálà. Ohun tó sì ṣe gbowó náà lọ́wọ́ òun ni pé ó fẹ́ fi òun ṣe olórí iléeṣẹ́ kan tó ń jẹ́ Presidential Economic Advisory Council (PEAS) àti Presidential Foreign Intervention Promotion Council (PFIPC). Ìdí owó tí òun fún nìyẹn. Nígẹ̀rẹ́ tí Adeyẹmi ní òun ti gba lẹ́tà yìí láti ọ̀dọ̀ Gbajà lòun ti bẹ̀rẹ̀ iṣẹ́. Lẹ́tà náà sì ní orúkọ iléeṣẹ́ ààrẹ, èyí tí wọ́n sọ pé Tinubu fúnra ẹ̀ ló ní kí Gbajabiamila fọwọ́ sí lẹ́tà náà fóun. Ọjọ́ 8 oṣù kẹta ọdún 2024, bí oṣù kẹsàn-án lẹ́yìn tí Tinubu ṣẹ̀ṣẹ̀ gbàjọba, ni lẹ́tà náà gbé sórí gẹ́gẹ́ bí déètì ọjọ́ tí wọ́n fìwé ìjọba yan Adeyẹmi gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ PEAS àti PFIPC. Àti pé ní ọjọ́ 1 oṣù kẹta 2024 náà ni Tinubu ti yàn án. Lẹ́tà náà kàn ṣẹ̀ṣẹ̀ dé ní ọjọ́ 9 oṣù náà ni. Nínú lẹ́tà tí wọ́n fi yàn án yìí ni wọ́n ti sọ pé gbogbo ọmọ Nàìjíríà ń wojú ẹ̀ o, wọ́n sì ń wò ó bí òun náà yóò ti pẹ̀lú àwọn tó gbé orúkọ orílẹ̀-èdè yìí ga. Bó tiẹ̀ jẹ́ pé orúkọ Gbajabiamila ló wà níbẹ̀ tó buwọ́ lu ìwé náà lórúkọ ààrẹ, síbẹ̀ Gbàjà lòun kò mọ kinní kan nípa ẹ̀, pé ayédèrú ni lẹ́tà náà láti òkè délẹ̀ sí ni. Ṣá Adeyẹmi ti fa lẹ́tà yọ pé láti iléeṣẹ́ ààrẹ ni wọ́n ti yan òun ní ọ̀gá àgbà, Director General fún iléeṣẹ́ PEAS àti PFIPC, iléeṣẹ́ ìjọba àpapọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ yìí níbí láti ọjọ́ yìí wá, nínú lẹ́tà tí Adeyẹmi ní wọ́n kọ sóhun wọ́n fi fún òun níṣẹ́ yìí, wọ́n kọ síbẹ̀ gàdàgbà pé Muhammadu Buhari ló ti fi agbára ẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà dá iléeṣẹ́ náà sílẹ̀ nínú oṣù kejì ọdún 2023. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ṣe àwọn ọjọ́ àti ọdún náà gbé fúnra wọn, nítorí ìbẹ̀rẹ̀ 2019 ni Buhari ti fi agbára ẹ̀ dá iléeṣẹ́ PEAC Presidential Economic Advisory Council sílẹ̀. Síbẹ̀ ohun tó ṣe kókó ni pé lẹ́tà náà kò sọ pé Tinubu ló dá iléeṣẹ́ náà sílẹ̀ tàbí pé Gbajabiamila wà nínú àwọn tí wọ́n dá a sílẹ̀. Ohun tí wọ́n sọ ni pé kí Adeyẹmi lọ máa ṣe olórí iléeṣẹ́ ìjọba tí Buhari ti dá sílẹ̀ kó tó lọ. Bẹ́ẹ̀ ni lẹ́tà ìyanisípò tí Adeyẹmi lòun gbà ní ọjọ́ 8 oṣù kẹta ọdún 2024 ṣe sọ. Níbi tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé wọn kò tètè ní ọ́fíìsì àwọn PEAS ti Buhari, èyí tí Buhari ti dá sílẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ń dọ́gbọ́n lò. Àmọ́ Adeyẹmi fẹ́ ọ́fíìsì tuntun fún iléeṣẹ́ PFIPC tó jẹ́ tiẹ̀ gan-an. Nídìí èyí, nígbà tó di ọjọ́ 7 oṣù kọkànlá November 7, 2024, Adeyẹmi jáde ó sì kọ̀wé sí wọn ní ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ ilé wa, Office of the Secretary to the Government of the Federation. Lẹ́tà tí Adeyẹmi kọ sí wọn náà ni pé òun ti gba iṣẹ́ tuntun o, àwọn sì nílò ọ́fíìsì fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ tuntun náà tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ PEAC tó ti wà tẹ́lẹ̀, pẹ̀lú àlàyé pé iléeṣẹ́ náà tóbi jù láti máa ṣe ayálégbé tàbí láti máa ṣe àwọ̀sùn pẹ̀lú àwọn míì. Pẹ̀lú lẹ́tà tí òun ti kọ sí akọ̀wé ìjọba àpapọ̀ yìí nígbà tó di ọjọ́ 21 oṣù kọkànlá yìí kan náà, November 21, 2024, ìyẹn ọ̀sẹ̀ méjì lẹ́yìn tó kọ lẹ́tà sí akọ̀wé ìjọba àpapọ̀, iléeṣẹ́ akọ̀wé àgbà yìí kọ̀wé sí àwọn àjọ EFCC. Wọ́n kọ̀wé sí alága wọn pé àwọn nílò ọ́fíìsì tuntun kí wọ́n fún iléeṣẹ́ náà nínú àwọn ibi tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀, kí iléeṣẹ́ ìjọba àpapọ̀ tuntun náà sì ríbi jókòó sí. Níbi tí àwọn Adeyẹmi ti di ọlọ́fíìsì rèé o, tí wọ́n sì ń dá iṣẹ́ tiwọn náà ṣe.
bí ọ̀rọ̀ tìyẹn ti yanjú ni Adéyẹmi kọ lẹ́tà míì jáde. Ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 ló kọ lẹ́tà náà. Iléeṣẹ́ olùṣírò owó àgbà fún ìjọba Nàìjíríà, Office of the Accountant General of the Federation, ló kọ ọ́ sí. Ó kọ̀wé yìí pé àwọn ti gba kóòdù lọ́dọ̀ ìjọba àpapọ̀. Ó sì kọ nọ́mbà kóòdù náà sí, ìyẹn 0111062001. Kóòdù yìí ó lójú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń ní. Iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó bá ní irú kóòdù náà ti di èyí tí wọ́n lè gbé orúkọ wọn wọ inú ètò ìnáwó gbogbo tí ìjọba àpapọ̀ bá ń ṣe, nítorí bí ẹni tó gba kọ́kọ́rọ́ àṣẹ ni. Ní ọjọ́ 17 oṣù kínní 17 January 2025, iléeṣẹ́ olùṣírò owó yìí dá èsì padà fún Adéyẹmí. Níbẹ̀ ni wọ́n sì ti ṣàlàyé àwọn ohun tó gbọ́dọ̀ ní lọ́wọ́ kí wọ́n tó lè gba iléeṣẹ́ ẹ̀ láàyè láti jẹ́ iléeṣẹ́ tó dá dúró tí wọ́n sì lè fi orúkọ ẹ̀ sínú ìwé ìjọba fún ètò ìnáwó oríṣiríṣi. Lára ohun tí wọ́n sì béèrè náà ni àwọn ìwé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tàbí ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Nígbà tó sì di ọjọ́ 26 oṣù kejì February 26, 2025, lẹ́tà míì tún jáde. Adéyẹmí sì ní láti iléeṣẹ́ ààrẹ ní lẹ́tà náà ti jáde wá. Lẹ́tà kejì tí yóò sì gbà nìyẹn láti iléeṣẹ́ ààrẹ gẹ́gẹ́ bó ti wí. Ohun tí lẹ́tà eléyìí wà fún ni àṣẹ pé kí wọ́n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá o, pé iṣẹ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nílé iṣẹ́ wọn yìí ní ọjọ́ 1 oṣù kẹta ọdún 2025. Bẹ́ẹ̀ ni Adéyẹmí bẹ̀rẹ̀ iṣẹ́ tá a wí yìí. Ó bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà oríṣiríṣi jáde láti ọ́fíìsì ẹ̀, torí wọ́n ti ní ìwé àkọlé, ìyẹn letterhead tó jẹ́ ti iléeṣẹ́ ààrẹ. Nígbà tó sì jẹ́ wọ́n ti ní láyé Buhari ni wọ́n ti dá àwọn iléeṣẹ́ náà sílẹ̀. Kò sẹ́ni tó mọ húlẹ̀húlẹ̀ bí ọ̀rọ̀ náà ti rí gan-an mọ́. Ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ Adéyẹmí ń lọ, ó ń bọ̀, ó ń kọ̀wé sí gbá, ó ń kọ̀wé sí àwo. Ohun tó ń ṣe yìí kì í ṣe ohun tí ẹnìkan tàbí èèyàn kékeré kan lè dá ṣe. Àwọn iléeṣẹ́ tí Adéyẹmí ń wọ̀ lọ yìí, ọ́fíìsì akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀, ẹni mélòó ló lè kú gìrì rí ọkùnrin náà? Iye àwọn akọ̀wé àgbà, àwọn ọ̀gá oríṣiríṣi gbogbo tí wọ́n pè sí iléeṣẹ́ yìí, kò sí bí ẹnìkankan tó jẹ́ èèyàn ráúráú tàbí ẹnìkan tí iléeṣẹ́ kò tilẹ̀ lórúkọ níbìkan yóò ti ṣe máa wo àwọn ọ́fíìsì wọ̀nyí tí yóò sì máa gba àwọn ohun tó bá fẹ́ jáde. Tàbí ọ́fíìsì Accountant General of the Federation pátá ni ká sọ. Olùṣírò owó tí gbogbo Nàìjíríà ní, àwọn ọlọ́pàá àti ibodè oríṣiríṣi tó wà kí èèyàn tó lè rí ibi tí àwọn ọ̀gá tó lè pàṣẹ ní iléeṣẹ́ yìí jókòó sí kì í ṣe kékeré o. Báwo wá ni Adéyẹmí ti ń ṣe? Ọ̀nà wo ló ń gbà? Kò sí bó ti ń ṣe kàn níbẹ̀. Ọkùnrin náà ní àwọn ọ̀gá ńlá kan tí wọ́n ń tẹ́lẹ̀ dé ní gbogbo ibi tó bá ń lọ ni. Àwọn yìí gan-an ni wọ́n sì ṣiṣẹ́ náà. Ìránṣẹ́ lásán tàbí irinṣẹ́ ni wọ́n fi Adéyẹmí yìí ṣe. Fún àpẹẹrẹ, lẹ́yìn tí Adéyẹmí ti gba lẹ́tà tó gbà pé kó bẹ̀rẹ̀ iṣẹ́, ó tún kọ̀wé sí ọ́fíìsì Accountant General pé gbogbo ohun tí wọ́n ń béèrè fún pátá làwọn ti ní, ó ti wà lọ́wọ́ àwọn. Ló bá kó o lọ. Nígbà tó sì di ọjọ́ 26 oṣù kẹta 2025 náà, wọ́n fún iléeṣẹ́ ẹ̀ ní sàbúkẹ́ẹ̀tì ìdánimọ̀, èyí tí iléeṣẹ́ PFIPC fi lè dá dúró gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó lè ní orúkọ nínú bọ́jẹ́ẹ̀tì tàbí nínú ètò ìnáwó ìjọba àpapọ̀ gbogbo. Láti ọ́fíìsì olùṣírò owó àgbà yìí ni wọ́n sì ti fọwọ́ sí ìwé náà fún. Eléyìí kì í ṣe nǹkan kékeré. Adéyẹmí nìkan kò sì lè dá a ṣe. Nígbà tó tún di inú oṣù kẹrin ọdún 2025 yìí kan náà, Adéyẹmí tún kọ̀wé sí ọ́fíìsì olùṣírò owó àgbà yìí. Ó ní kí Accountant General fàṣẹ sí kí wọ́n fún àwọn ní àwọn òṣìṣẹ́ mélòó kan lọ́dọ̀ àwọn, kí wọ́n jẹ́ lágbowó kà fáwọn, kí wọ́n sì lè máa bá àwọn mójútó ìṣirò owó àwọn. Iléeṣẹ́ Accountant General yìí tún fún iléeṣẹ́ Adéyẹmí léèyàn 3 o. Àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ 3 láti ọ́fíìsì olùṣírò owó àgbà yìí ni wọ́n sì gbé lọ sí iléeṣẹ́ Adéyẹmí tí wọ́n ń bá a ṣiṣẹ́ níbẹ̀. Ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 2025 ni wọ́n kó àwọn òṣìṣẹ́ náà lọ sí ọ̀dọ̀ Adéyẹmí. Láti ọ́fíìsì Accountant General yìí ni wọ́n ti kọ̀wé sí gómìnà Central Bank of Nigeria, ìyẹn báǹkì àpapọ̀ ilé wa, pé kí wọ́n ṣí àkáǹtì owó dọ́là àti ti pọ́ùn fún iléeṣẹ́ ìjọba yìí. Ọjọ́ 29 oṣù keje 2025 ni wọ́n kọ̀wé náà. Bẹ́ẹ̀ ni Central Bank sì ṣí àkáǹtì tuntun fún iléeṣẹ́ Adéyẹmí. Ní gbogbo àsìkò yìí náà, iléeṣẹ́ akọ̀wé àgbà ìjọba àpapọ̀ yìí tún kọ̀wé míì sí Adéyẹmí pé kó wá lọ ṣojú Nàìjíríà níbi ìpàdé àgbáyé kan tí wọ́n fẹ́ ṣe ní orílẹ̀-èdè Canada
láàrin ọjọ́ kẹta sí ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2025. bẹ́ẹ̀ lọkùnrin náà sáré lọ sí Canada tó kó àwọn èèyàn lẹ́yìn tó sì padà wá sílé. bó ti ń ṣe èyí náà ló ń ṣe ìpàdé oríṣiríṣi pẹ̀lú àwọn aṣojú orílẹ̀-èdè gbogbo tó wà ní Nàìjíríà tó sì ń ṣàlàyé pé iléeṣẹ́ àwọn yìí o iléeṣẹ́ okòwò àgbáyé ni. ọkùnrin náà kò dúró rárá o nítorí ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án September 1, 2025 ó tún kọ̀wé sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ wa níbí. ó ní kí wọ́n fún òun ní ìwé àṣẹ tí òun yóò lò láti fi gba físà fún àwọn èèyàn 7 tí wọ́n fẹ́ bá òun lọ sí ìpàdé àgbáyé kan tí wọ́n fẹ́ ṣe ní orílẹ̀-èdè náà. ìyẹn ìpàdé tí wọ́n fẹ́ ṣe ní New York láàrin ọjọ́ 21 sí ọjọ́ 22 oṣù kẹsàn-án 2025. ṣùgbọ́n ibi tó ti ń ta bá àwọn iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè yìí, ìyẹn Ministry of External Affairs, níbẹ̀ ni àwọn wàhálà kéékèèké ti bẹ̀rẹ̀ sí yọjú fún kó tó wá di wàhálà ńlá. ìdí ni pé ní ọjọ́ 10 oṣù kẹwàá ọdún 2025, October 10, 2025, iléeṣẹ́ Adeyẹmi pè ìpàdé àgbáyé kan lórí ọ̀rọ̀ okòwò. àwọn ará ilẹ̀ òkèèrè àti àwọn àmbásádọ̀ gbogbo ni wọ́n sì wá síbẹ̀, ìyẹn ní Carlton Hotel ní Àbújá, tí wọ́n sọ̀rọ̀ lórí ètò ọrọ̀ ajé Nàìjíríà àti ti àgbáyé tí àwọn èèyàn ńláńlá sì pọ̀ níbẹ̀ gan-an. ìpàdé náà sì lárinrin. ìpàdé yìí bí wọn nínú gan-an nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ wa, Ministry of External Affairs. ohun tó fa ìdí ìbínú yìí ni pé àṣẹ kò sí fún ẹnikẹ́ni tàbí iléeṣẹ́ yòówù láti pe àwọn ará ilẹ̀ òkèèrè jọ nígbà tí Ministry of External Affairs yìí kò bá mọ̀. àwọn gan ni wọ́n gbọ́dọ̀ wà níwájú ètò gbogbo tó bá ti jẹmọ́ ti ará ilẹ̀ òkèèrè. àmọ́ Adéyẹmí kò pè wọ́n sí. nínú bébà àti lórí ẹ̀rọ ayélujára làwọn pàápàá ti rí gbogbo ohun tó ṣẹlẹ̀ níbi ìpàdé iléeṣẹ́ PFIPC. nítorí bẹ́ẹ̀ àwọn gbé gègé wọn. nígbà tó sì di ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2025 náà, wọ́n kọ̀wé sí Fẹ́mi Gbajabiamila nílé iṣẹ́ ààrẹ àti olùdámọ̀ràn àgbà lórí ètò ààbò nílẹ̀ wa NSA. wọ́n ní àwọn fẹ́ mọ ojúṣe iléeṣẹ́ PFIPC yìí gan-an nítorí àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe yìí iṣẹ́ oníṣẹ́ ni wọ́n ń gbà ṣe o. torí iléeṣẹ́ kan wà tó jẹ́ tìjọba àpapọ̀ náà ni, tó jẹ́ ohun tí wọ́n ń ṣe ni láti ṣe ìgbélárugẹ okòwò àti ọrọ̀ ajé Nàìjíríà lẹ́yìn odi. Nigerian Investment Promotion Commission ni wọ́n ń jẹ́. àti pẹ̀lú àwọn fẹ́ mọ̀ bóyá iléeṣẹ́ náà kò ní máa bá àwọn sọ̀rọ̀ ní Ministry of External Affairs tí wọ́n bá ti fẹ́ ṣètò wọn. níbí gan ni ìṣó ti gún táyà ló bá di ṣùkẹ́ ní wàhálà gidi bá bẹ́ lójú. ìdílé pé ní ọjọ́ 27 oṣù kẹwàá October 27, 2025, lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ náà, Gbajabiamila kọ̀wé sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè yìí padà pé ní ọ̀dọ̀ tàwọn o nílé iṣẹ́ ààrẹ o kò sí iléeṣẹ́ kankan tó ń jẹ́ PFIPC. àwọn ti ṣèwádìí ní gbogbo ọ̀nà, àwọn sì rí pé ayédèrú pátápátá gbà ni. níbí náà ni Adéyẹmí ti bẹ̀rẹ̀ ìjà tóun náà sì ní kò sí awo kan nínú awo ẹ̀wà mọ́, pé Gbajabiamila tó ń kọ̀wé yìí gan-an òun náà ló fóun ní lẹ́tà, ó sì gbowó lọ́wọ́ òun kó tó ṣe é, kì í ṣe pé ó ṣe é lọ́fẹ̀ẹ́ fóun. ni wọ́n bá bẹ̀rẹ̀ sí wá ọkùnrin náà kiri, wọ́n sì rí i mú lọ́jọ́ náà gan ní sẹkítẹ́ríàtì tó ti ń ṣiṣẹ́. fún ọjọ́ 23 ni wọ́n fi tì í mọ́lé kí wọ́n tó gbé e lọ sílé ẹjọ́ ní ọjọ́ 27 oṣù kọkànlá November 27, 2025, tí wọ́n sì fẹ̀sùn ìwé yíyí àti ìbanilórúkọ jẹ́, pípe ara ẹni lóhun tí èèyàn ò jẹ́, fífi orúkọ olórúkọ lu jìbìtì kàn án. láti ìgbà náà ni ọ̀rọ̀ náà sì ti bẹ́ síta tí ariwo òun àti Gbajabiamila sì ń lọ lọ́tún lósì, nítorí gbogbo ìgbà ló ń sọ pé lọ́dọ̀ Gbajabiamila lòun ti gbaṣẹ́, kó tó ṣẹ̀ṣẹ̀ tún máa wá sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé òun ò tiẹ̀ rọ́kùnrin náà rí, alárinà kan wà láàrin àwọn, ẹnìkan ló bá òun ṣe. nígbà náà làwọn ọlọ́pàá ti ń wá, àmọ́ kò yọjú. kàkà bẹ́ẹ̀ ó ní wọn yóò pa òun ni, kò sì sẹ́ni tó mọ ibi tó wà. nígbà tí wọn ò rí yìí ni wọ́n lọ sílé bàbá ẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ lọ́sẹ̀ tó kọjá yìí ni tí wọ́n sì mú bàbá náà. wọ́n ní ṣé ó mọ ibi tí ọmọ ẹ̀ wà, tó bá mọ ibi tí ọmọ náà wà kó sọ ibẹ̀ fáwọn. ìgbà tí ó ní òun ò mọ ibi tí ọmọ òun wà o ni wọ́n fi bàbá yìí sílẹ̀ tí wọ́n sì ń wá Adéyẹmí kiri. àmọ́ àwọn èèyàn ti rò pé yóò jáde wá sílé ẹjọ́ ní àná òde yìí. àwọn ọlọ́pàá pàápàá rò bẹ́ẹ̀ ni pé yóò bọ́ síta ní àná ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 14 oṣù keje yìí.
ṣé ọjọ́ náà ni wọ́n fi ẹjọ́ ẹ̀ sí ní Àbújá, ìyẹn ẹjọ́ tí wọ́n ti ń bá a ṣe kéèsì láti ọjọ́ yìí, ìyẹn láti ọdún tó kọjá. Àfi bí wọ́n ṣe tún délé ẹjọ́ lánàá tí wọn ò rí ní lọ́ọ̀yà àwọn ọlọ́pàá tó ń bá wọn ṣẹjọ́ bá ní kí adájọ́ Umaru pàṣẹ pé kí àwọn wá a rí kí àwọn sì mú un. Bẹ́ẹ̀ náà ni adájọ́ náà pàṣẹ nílé ẹjọ́. Nígbà tí yóò sì fi di ìrọ̀lẹ́, ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ Adéyẹmí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, nítorí níbẹ̀ ló sá lọ tí òun kò sì mọ̀ pé àwọn ọlọ́pàá inú ń tẹ̀lé òun kiri ìlú Òṣogbo láti ìgbà tí òun ti sá kúrò ní ìlú Àbújá. Bí wọ́n ti gbá a mú lọ́ṣun ni wọ́n wàá lọ sí Ìbàdàn ló sì ti gbà dé Àbújá níbi tó wà tó ti ń wojú Ọlọ́run. Ṣùgbọ́n kí ọwọ́ àwọn ọlọ́pàá tó tẹ̀ yìí ló ti kọ̀wé ńlá kan jáde sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ní kó gba òun o, pé wọn yóò pa òun dànù tí òun bá jáde ni o, ohun tí ò jẹ́ kí òun jáde nìyẹn o, pé tí Tinubu bá ti rí ọ̀nà kó pe òun kí òun ṣàlàyé gbogbo ohun tó wà nílẹ̀ yìí fún o, nítorí òun ti lálàá, òun sì ti ríran pé bí wọ́n ti ṣe pa ẹnìkejì òun ta ní mọ̀lá dànù níjọ́sí, wọ́n lè pa òun náà bẹ́ẹ̀ o tí kinní kan ò sì ní ṣe. Ìwé tó kọ sí Tinubu yìí náà ló pín káàkiri ayé, tó pín lọ sí ọ̀dọ̀ Donald Trump l'Amẹ́ríkà, United Nations àti àwọn ọ̀pọ̀ orílẹ̀-èdè àgbáyé míì. Ariwo tí ọkùnrin yìí sì ń pa náà ni pé kí gbogbo ayé jọ̀wọ́ kí wọ́n wá gba òun o. Àmọ́ kò sẹ́ni tó mọ èyí tí Tinubu yóò ṣe sí lẹ́tà yìí. Bẹ́ẹ̀ lèèyàn kò tilẹ̀ mọ̀ bí kinní náà ti dé ọ̀dọ̀ Trump tàbí kò tí ì débẹ̀ rárá, tàbí bóyá ó ti dé ọ̀dọ̀ àwọn olórí orílẹ̀-èdè àgbáyé gbogbo tí Adéyẹmí kọ̀wé sí. Èyí tó ṣàdájú báyìí ni pé Adéyẹmí Adéníyì Matthew ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá l'Àbújá. Níbẹ̀ ni yóò sì ti sọ gbogbo ohun tí aráàlú ò mọ̀, bí iṣu ṣe kú, bí ọ̀bẹ ṣe bù ú, bí wọ́n ṣe bá ọká nínú ejò ọká nígbà tí gbogbo ayé mọ̀ pé ejò kì í jẹ̀gbàdo. Kò sẹ́ni tí mọ̀ ọ́n rò ju ẹlẹ́jọ́ lọ. Adéyẹmí nìkan ló lè ṣàlàyé bí òun ṣe di ọ̀gá àgbà iléeṣẹ́ tí ò lórúkọ nínú ìwé ìjọba. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Adéyẹmí Adéníyì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.